òwe. Ẹ má gbàgbé pé ní fọ́nrán tí mo ṣe kẹ́yìn mo ti fún yín ní ìtumọ̀ òwe. Mo ní òwe jẹ́ ọ̀rọ̀ àgọ̀ tí òpònú máa ń sọ láti fi ẹ̀yọ́nú rẹ̀ hàn. Torí ẹni bá ní làákàyè ò kì í pòwe. So lónìí a máa tún mú òwe mẹ́ta míì nílẹ̀ káàró-o-jíire tá a sì máa ṣe ìtumọ̀ tó máa fi yé wa yékéyéké. A ti sọ àṣà nù àwọn ọmọ wa ọmọ nǹkan kan mọ́ ọpẹ́lọpẹ́ mi lára wọn. Àkọ́kọ́, àgbà tó jì sí kòtò ọ̀nà méjì ló pín sí nínú kó jẹ́ pé ó mọ tí yó àbójú ẹ̀fọ́. Ṣùgbọ́n fún torí ìdánilẹ́kọ̀ọ́ yìí àgbà tó jì sí kòtò ó ti mú kó bẹ́ẹ̀ jì yó. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, àìgbọ́fá láàwòkè. Níbo lẹ ti rí tọ́tù ìdáfá nínú ilé rí? Ó yẹ wọn gbúdọ̀ sí there's something about ifá. Tí a bá dáfá bí yàwá rí nǹkan tí yẹ kó rí ọ̀nà ìmọ̀ sọ pé àgbàburú lẹ́nu àbọ̀ rẹ̀. Torí tó o bá lọ sọ rubbish tí ó tẹ ará ìlú lọ́rùn especially kábíyèsí. Tó o bá sọ pé àgbọ̀fá láàwòkè tá a bá wòkè kí ló máa ṣẹlẹ̀? A máa jẹ mórò. Kábíyèsí máa fọ́ ẹ ní pópó lórí kán fún ẹ náà pàṣẹ láwùjẹ. Ìyẹn ni àgbọ̀fá láàwòkè tá a bá wòkè a máa jẹ mórò. Ó di ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta tá a máa fi kásẹ̀ gbogbo ẹlẹ́ lónìí ó ní ẹṣin wájú. Ẹṣin wájú ok tí a bá kó ẹṣin lọ sójú ogun kí ló bá ṣe ẹṣin wájú? Kí ló bá ṣe ẹṣin wájú? Ẹṣin wájú ló máa kọ́kọ́ fara gbọ́fà. Well explanatory. Ẹṣin wájú ló máa kọ́kọ́ fi ara gbọ́fà torí ọfà yẹn bọ̀ láti wájú. Ẹ get ìbọn yẹn ọfà yẹn olólórí kọ̀ọ̀kan pé ẹ̀yin tó láyé ẹ dáríjì mi ọfà ayé kò má ṣe bá mi. Ibi tí orin yẹn ti wá nìyẹn inspiration yẹn ibi tó ti wá nìyẹn. Torí ẹ̀sìn wájú kí ló wá lọ wájú lóòdè láyé ta.